àwọn kan dúnkookò mẹ́mìí mi o ìyábọ̀ ọjọ́ ló fi gbé ta gbajúmọ̀ òṣèrébìnrin ilé wa ní ìyábọ̀ ọjọ́ ló ti ké gbàjarè síta báyìí o pé àwọn kan ni wọ́n dúnkookò mọ́ ẹ̀mí òun nítorí ìgbìyànjú òun láti béèrè fún ìwádìí ikú tó pa gbajúmọ̀ olórin tàkasúfèé ní ìléríolúwà alọ́ba tọ́pọ̀ èèyàn mọ̀ sí Mohbad. Nínú àtẹ̀jáde kan èyí tí ìyábọ̀ ọjọ́ tó fi sórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù keje ọdún 2025 yìí ni ìyábọ̀ ọjọ́ òṣèrébìnrin yìí ti ṣàlàyé àwọn nǹkan tó ń dojúkọ lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní ṣe ni àwọn kan wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àkọlù sí òun tó sì ṣàlàyé pé láìpẹ́ yìí ni ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn níléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá wọ́n ránṣẹ́ sí òun pé kí òun wá látàrí bí àwọn kan ṣe mú ẹ̀sùn òun lọ lórí fọ́nrán fídíò kan tóun ṣe lásìkò tí ikú Mohbad tó ń jà rìnrìn lọ́wọ́. Ó tẹ̀síwájú pé ṣáájú ìgbéyàwó ọmọ òun táwọn lọ ṣe lórílẹ̀‐èdè Tanzania ni àwọn ti tẹ́wọ́ gba lẹ́tà ìdúnkookò kan léyìí tí wọ́n fi ránṣẹ́ sí òun tí wọ́n sì ní kóun máa múra sílẹ̀ fún àwọn nǹkan aburú tí yóò ṣẹlẹ̀ sí òun láàrin oṣù mẹ́ta. Ó ní èyí tí kò ya òun lẹ́nu nígbà tí òun tún rí àwọn ènìyàn kan tí wọ́n gbé pósí tí wọ́n ń gbé kiri lórí ayélujára tí wọ́n sì kọ orúkọ òun sí i lára tí wọ́n sì ń dúnkookò mọ́ ẹ̀mí àti ohun ìní òun. Ó ní ní báyìí o pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó ṣẹlẹ̀ sí ilé ìtajà òun ó ti á fìdí ẹ̀ múlẹ̀ yìí pé inú ewu lòun wà báyìí. Ọ̀pọ̀ àwọn òṣèré tíátà tó jẹ́ tí wọ́n súnmọ́ ìyábọ̀ ọjọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kẹ́dùn tí wọ́n sì ń bá kẹ́dùn lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Àtúntò Online TV. Owó tẹ́ fi ra dátà kò ní tán o, ojú tó fi ń wò wá kò ní di ohun tí ẹ ó mọ̀ náwó sí.